Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dámúná fìkì kíná lè rí mu jẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dámúná fìkì kíná lè rí mu jẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó náyẹ̀pẹ̀ nítorí àtẹlẹsẹ̀, ó dámúná fìkì kíná lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dámúná fìkì kíná lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dámúná fìkì kíná lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bí obìnrin, kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe náà fi ń pé gbogbo lọ́mọ. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin, kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bí obìnrin, kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe náà fi ń pé gbogbo lọ́mọ. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin, kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Kò yẹ kó yá ìbínú rárá o, kó má ṣe mú ìbànújẹ́ wá. Ìdí tí o fi gbọ́dọ̀ dùn yín ni wípé obìnrin ló bí yín, obìnrin ló wò yín dàgbà, bẹ́ẹ̀ ń bínú pẹ́ bóbìnrin, a jẹ́ wípé ẹ ti ń bínú sí bí màmá yín ṣe jóbìnrin, ìjóbìnrin wọn ló bí yín. Iyọ̀ lẹ́nu, ìsó lẹ́nu, iyọ̀ rẹ̀ kò ṣe é tú dànù, ìsó nìyí kò ṣe é pọ́nlá o, náà fi ń pé gbogbo lọ́mọ. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin, kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Kaya ayin sadun Dhikiru rahmati rabbika abdahu Zakariya Idina da rabbahu nidan safiyan Qala rabbi inni wahana al-azmu minni washta'ala ar-ra'su shayban ولم أكن بدعائك ربي شقيا وإني خفت الموالي من ورائي صدق الله العظيم. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin, kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Olójú kan tí òyìn lọ́hùn, tí méjèèjì bá lọ fọ́n kọ́, ṣe bẹ́ẹ̀ nìkan ló ń bẹ lọ́hùn, pọ̀ lọ́hùn bù òun lábìkú, kóbi làárọ̀ kan yọ̀ fóun, tó bá di lálẹ́ kọ́ lọ́hùn pa, ayé òfin ní pé òun lágàn, wọn ló ń bí níṣẹ́ ló kú, ṣágàn tó ń tọrọ àbíkú, parí kan bí tójóbìnrin, ṣé kò ní dúpẹ́ tún ọpẹ́ dá, àwọn búrọ́ọ̀sì lọ́kùnrin tán ò lè bó obìnrin lò pọ̀, débi tán máa bí wọn rárá, kí ni káwọn ò ṣe fọ́lọ́hun, bá mi ẹ lọ lẹ́nu ọpẹ́, kẹyẹ ronú pẹ́ ò bọ́kùnrin torí wípé gbogbo lọ́mọ. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin, kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Àgbà tó ń sáré nínú ẹ̀kọ́ o, bí ó bá lé nǹkan kọ́mọ́rò nǹkan lé ní ọmọ mi ṣògbọ́, ṣe bí nítorí títí ẹ̀ ló ṣe dàbí pé mo bánújẹ́. Ìfẹ́ tí mo ní sí ẹ kò sọ pẹ́ lóru ló jẹ́ kí n rán ẹ ní kéwú, ló jẹ́ kí n rán ẹ nílé ìwé o, ṣùgbọ́n ṣàẹ̀rù ń bà mí tó bá dọjọ́ alẹ́, tọmọkùnrin kan bá dé tó dẹ lọ gbé ẹnìyàwó, ta ni mo fẹ́ fẹ̀yìn sílẹ̀
gbọ́. inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin. mo gbà ó. kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ fi ń pé gbogbo lọmọ. gbogbo lọmọ. bàbá mi ìṣọládì ọmọ Odunlami lóńdòkó ọmọ jẹ tiẹ̀ kí n jẹ tèmi ọmọ jẹ tiẹ̀ kí n jẹ tèmi kò kàn tí a ń ọmọ akẹsàn mòrò ọmọdógó ará gègé àlọ́mọ akẹsàn mòrò ni bàbá mi ọmọdógó ará gègé ẹ̀yin ni ọmọ Ìlọrin Àfọ̀njá Ìlọrin Àfọ̀njá ẹnu dùdú yọ o ẹ̀sìn légúngún wọn ọkọ̀ lóró bẹ̀ ìlú tó jìn sí iná ìlú tó jìn sí iná tó súnmọ́ àlùjọ́nà pẹ́ẹ́kípẹ́kí bàbá mi ẹ ní fojú sunkún wa àwa náà á sì ní fojú sunkún yín ẹ pẹ́jú ṣé wàá dàmọ́ lọ àlẹ́ lórí bàbá lágége. inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin. kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ fi ń pé gbogbo lọmọ. ayé lóyún mo dé o bàbá ìyàwó. nítorí odi iṣẹ́ lójó ṣe ń rọ ayé lóyún mo dé o. nítorí odi iṣẹ́ lójó ṣe ń rọ nítorí afọ́jú lójó ṣe ń kú kọ́ máa yé lóyún. tànà ti lọ èyí ọ̀tún o mójú kó nínú ilé mo rò wá. ayé lóyún kọ́ ọmọlú ní oríro ìlà yìí. ẹni tó ń bímọ tó ń bóbìnrin jọ o ọmọ ló ń bí. ẹni tó ń bímọ tó ń bákùnrin jọ o ọmọ ló ń bí. ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ẹ ọmọ mi Mistura tọ̀sán tòru o kò sí ń tọkùnrin ṣe tó lè ṣe. olówó lọ́wọ́ o kò ń tọ́jú mi. màmá tó bí mi bàbá tó bí mi orúkọ wọn ni mo ń jẹ́ Odunlami. orúkọ yẹn mi ò fẹ́ kó parẹ́ lọ́dọ̀ mi. Kọmọrù ayé lóyún yẹn ló ń kọ́ mi lóminú. ìyẹn gangan ló ń kọ́ mi lóminú. mo gba gbogbo lọmọ o mi ò sì fẹ́ ṣe lọ́wọ́ bá ṣùgbọ́n nǹkan mi lóminú. inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin. kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ fi ń pé gbogbo lọmọ. kò yẹ kó yìnbó lògùn yàgbẹ́ kó jẹ́ kúkú ẹ̀ ní oṣùnú ká máa fi kanra àìtajà ká máa fi mú àjẹ́ kó dáa àwa ọmọ tẹ̀ ń kanra mọ́ nítorí pé àìjóbìnrin bàbá mi ẹjọ́ wa kọ́ òun tẹ̀dá sára mọ́ mi ni tọ́lọ́hún bá ẹ̀yin fàṣẹ sí ní sábàbí tẹ̀fí bíobìnrin àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ntìstì ọ̀jọ̀gbọ́n àwọn lọ́wọ́ ọkùnrin ló wà o ọmọ ó jákọ́ tàbí abo tó gbẹnu mi bàbá mi kì í sọ wípé ẹ̀yin ló lẹ́bi kámàdá mọ̀ọ́mọ̀ ṣe ni bẹ́ẹ̀ ń kanra pa àjóbìnrin yìí torí wípé gbogbo lọmọ. inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin. kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ fi ń pé gbogbo lọmọ. àwọn ànábì pátápátá kìí ṣe tọ́lọ́hún dá wọn lọ́kùnrin kọ̀mọ ayé lóyún. àwọn màláíkà nínú onínáwó orúkọ obìnrin náà ń jẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n kì í ṣobìnrin. ọlọ́run ni mò ń bá wíjọ́ ìwọ ọmọ mi ṣó ń gbọ́. ó jọ kọ́ra lọ lótú ẹni kì í ṣe pé mò ń kọ́ra. mò ń bẹ lọ́hùn ọba ní kò tètè dá mi lóhùn. ìní kífútù lè máa wá lè àmì wárọ́ yìí. ilé tí mo kọ́lẹ̀ ṣé tí o bá lọ́kàn tán o ṣó máa ní kókó wá síbí ní kókó wa kó máa gbé pẹ̀lú ẹ̀ abẹ́ máa fi rẹ́ǹtì. tó bá bímọ tán o àwọn ọmọ ẹ tí o bá bí ṣọ́mà máa dórúkọ mi ní ibi tá a bẹ́ mi sí nínú ìlú tá a dá mi sí ìlú Nàìjíríà o. aláwọ̀ dúdú ni mí má ṣe jẹ́ kí n ronú bí òyìnbó ìwọ
ṣe gbogbo ohun tá ò bá rí láwọn máa ní kò ṣẹlẹ̀ rí. Bàbá mi ti yín kọ́ làkọ́kọ́ àwọn tó ṣẹlẹ̀ sí nígbà yẹn a ò sì gbọ́ pé wọ́n kábàámọ̀. Ànábì wa Ṣùáìbù gbogbo ọmọ tọ́lọ́hun fún obìnrin ní gbogbo wọn. Aṣáájú ayé mú wọn mọ̀ obìnrin lọmọ tó ṣẹ̀yìn fún. Ẹ̀yìn ànábì ò sì bàjẹ́ ọmọ tó láàánú òbí jù nílé ayé obìnrin ni lọ́ fi ń lóbìnrin ló lálẹ́. Mi ò lọ́kùnrin ò láàánú àdúrà lójú ká tọrọ fáwọn ọmọ tọ́lọ́hun bù wá bó ṣe wọ́n láláàánú ọmọ torí wípé gbogbo lọ́mọ. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Ìwọ ọmọ mi ṣó ń gbọ́ o gbogbo àwọn tó kàn sílẹ̀ o ànábì ní gbogbo wọn gbogbo ànábì pátápátá o àkàndá ọlọ́run ni wọ́n. Èmi kì í ṣe ànábì mi kì í ṣe aláwọ̀ funfun mo mọ ohun tí mo ń bọ́ lọ́hùn ọba wí jẹ́ kó tètè dá mi lóhùn. Òun ló ní pé ń pè òun ó ní pé kí n ké pé òun ó lóhùn wá dá mi lóhùn. Gbogbo àwọn tó wí pátá bẹ́ẹ̀ látòrí ànábì yẹn ànábì Ṣuaibu tó fi dórí ànábì mi ànábì Muhammadu ti Ṣuaibu àkọ́kọ́ obìnrin pátápátá ló bí ṣùgbọ́n ànábì Muhammad ó bọ́kùnrin ó bóbìnrin àkọ́kọ́ ọmọ tó bí Kọ́símù lórúkọ rẹ̀ lọ́lá tó níṣẹ́ ńlá mo wá ń fanábì bẹ́ẹ̀ lọ́hùn torí kówó wọnú ara wọn ìyẹn láyé fi ń dùn. Ìwọ ló ní kí agbèjẹ́ ọlọ́run ọba mo pè ẹ́ o mi ò dẹ̀ dá ẹ lẹ́jọ́ ṣùgbọ́n ṣá nǹkan tó wù mí ni mò ń tọrọ lọ́dọ̀ rẹ. Àwọn ọmọ tó fún mi pátápátá wọn ló má ṣe jẹ́ kí wọ́n kú. Ìgbẹ̀yìn ló ń dùn mí ìyẹn kan ló ń pa mí láyà nítorí ìlú tàbí mi sí. Kódà ìsìlámù gan nínú Kùránì ìwé mímọ́ ó ní àrùjálù kò wá mọ́nà aláníṣáì ọkùnrin lọ́lá jobìnrin lọ. Mi ò sapábò jẹun kankan ṣùgbọ́n ẹnu gbẹlẹgbẹ náà jẹ́. Mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣerú sẹ́ni kankan ìwọ ọmọ mi ṣóhun gbọ́ mi. Inú bàbá mi ò dùn Kò dùn torí rárá. wípé wọ́n ń bóbìnrin kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Kò sóhun tọkùnrin ò lè di o kò sóhun tọkùnrin lè di tóbìnrin ò lè dàbódọ́là. Ọkùnrin ṣolórí ìlú Queen Elizabeth obìnrin ni ọkùnrin ṣadájọ́ àgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin. Bá ṣe ní dókítà ọkùnrin
ṣẹ̀ṣẹ̀ wá gbà nísìnyí pé kì í ṣe pé ẹ̀ ń kanra mọ́ mi ọjọ́ ọ̀la mi lẹ́ẹ̀fẹ́ kó dáa. Ọlọ́run ò ní ṣe mí náà lémi nìkan ọmọkùnrin alálùbáríkà lọ́lọ́run á jogún fún wa. Bàbá mi mo fẹ́ kẹ́ ṣàdúrà fún mi kémi náà là kiri láyé. Mistura ọmọ alálùbáríkà ọmọ tó ń tọ́jú bàbá ẹ̀ ṣe. Mo dúpẹ́ f'Ọlọ́run Ọba lórí bó ti ṣe ṣe ẹ́. Ìfẹ́ tí mo ní sí ẹ ló ṣe dàbí pé mò ń kẹ́ lákẹ́jù o. Mistura ọmọ mi, ìfẹ́ tí mo ní sí ẹ lánìjú o ló jẹ́ kí n má bẹ̀rù pé tó bá yá ó má tẹ̀lé ẹnìkan lọ́nìí. Mo wà ń bẹ lọ́wọ́ bá gbogbo ìgbà tó bá máa márì wàá bá kọ́ bẹ́ẹ̀ ni wàá bá bò ayé ló máa jókòó kalẹ̀ sí o. Òní ṣìkìrì lọ́lá tànẹ́bì Muhammadi ọ̀rọ̀ ẹ̀rẹ́ sí lọ́lọ́wọ́ bá máa ṣọkọ tó bá ní. Ọlọ́run àtúwọ́n bá ń fi sọ́kàn ẹ lọ́kàn wípé gbogbo lọ́mọ. Inú bàbá mi ò dùn torí wípé wọ́n ń bóbìnrin kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe náà fi ń pé gbogbo lọ́mọ. Kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Àfi tá bá fẹ́ pàrọ̀ tọ́ra wa wà láyé gbogbo lọ́mọ. Kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Yé lóyún kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe náà fi ń pé gbogbo lọ́mọ. Kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Ọkùnrin sọjọ́ obìnrin sọjọ́ wà láìtàlá gbogbo lọ́mọ. Kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe lọ́ fi ń pé gbogbo lọ́mọ. Ọlọ́run ṣọmọ mi lọ́mọ, ṣọmọ mi lọ́mọ, ṣọmọ mi lọ́mọ o, ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Muhammadu ṣọmọ mi lọ́mọ rere. Ṣọmọ mi lọ́mọ, ṣọmọ mi lọ́mọ. Bá ń ṣe lọ́mọ. Ṣọmọ mi lọ́mọ, ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Muhammadu ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Ṣéhù Kádírì. Ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bá Mádà Tìjání. Ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Ṣéhù Bàrámà. Ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Ṣéhù Ádámà. Ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Ṣéhù Kàmálù Ṣọmọ Àdàbí. mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Ṣéhù Búlálà. Ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Ṣéhù Láwálì. Ṣọmọ mi lọ́mọ. Ọlọ́run ṣọmọ mi lọ́mọ o, ṣọmọ mi lọ́mọ, ṣọmọ mi lọ́mọ o, ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Muhammadu ṣọmọ mi lọ́mọ rere ọmọ. Ṣọmọ mi lọ́mọ, ṣọmọ mi lọ́mọ. Ṣọmọ mi lọ́mọ, ṣọmọ mi lọ́mọ. Ṣe bẹ́ẹ̀ nìkan ló bí Muhammadu ṣọmọ mi lọ́mọ. Ó dáná thank you dáàdì mi ó kì í ṣọlọ́tí. Àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣubú káàkiri. Thank you daddy mi. Thank you, daddy Ó mi. kì í ṣọlọ́tí. Ṣé mo dúpẹ́ o. Àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣubú káàkiri. Thank you dáàdì mi yé lóyún thank you dáàdì mi ó kì í ṣọlọ́tí. Àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣubú káàkiri. Thank you daddy mi. Ó kì í ṣọlọ́tí. Dúpẹ́ ṣe. Àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣubú káàkiri. Bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ tọ́jú mi láti kékeré títí mo fi wá dàgbà. Thank you dáàdì mi ó kì í ṣọlọ́tí. Thank you bàbá mi ó dẹ̀ kì í ṣàmúgbó. Àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣubú káàkiri. Thank you daddy mi. Ẹ ṣé o. Ó kì í ṣọlọ́tí. Àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣubú káàkiri. Àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣubú káàkiri. Àwọn ọ̀rẹ́ mi á fi ìbú
thank you dáàdì mi kó kì í ṣọlọ́tì àwọn ọ̀rẹ́ mi á fi bú mi tó bá ṣubú káàkiri. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dámú náà fìdí kíná lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dámú náà fìdí kíná lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó náyẹ̀pẹ̀ nítorí àtẹlẹsẹ̀, ó dá mùnáfìkì kí iná lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dá mùnáfìkì kí iná lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dá mùnáfìkì kí iná lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dá mùnáfìkì kí iná lè rí oúnjẹ. Ó bá gidi yàrá ó déwédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dá mùnáfìkì kí iná lè rí oúnjẹ ní. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dá nítorí ó ẹnu, dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, torí àtẹlẹsẹ̀ máa kẹ́sọ̀ ìṣòǹgbọ́. Aráyé òdòkú lọ́wọ́ kó má ṣe fún, ayé lóyún ènìyàn òde ọ̀sà lọ́wọ́ kó má ṣe sùn. Ìgbálẹ̀ láyé fi ń túnlẹ̀ ẹlẹ́ṣẹ̀, ìgbálẹ̀ láyé fi ń túnlẹ̀ ẹlẹ́ṣẹ̀. Aráyé ẹ̀ tún wá ṣe o, aráyé ẹ̀ tún wá ṣe, ọmọ ènìyàn ẹ̀ tún wá ṣe, máa bá wa jẹ́. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dá mùnáfìkì kí iná lè rí oúnjẹ. Eyín funfun báláwo lẹ̀ṣọ́ ẹnu, irun tó mọ́ o lẹ̀ṣọ́ orí, ìkànnà ọwọ́ lẹ̀ṣọ́ ọwọ́ o, ìkànnà ẹsẹ̀ ló ń bàṣírí ẹsẹ̀. Ọlọ́run tó dá mi kó má fi mí lẹ̀ láéláé. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, Nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, torí ó dá àtẹlẹsẹ̀. mùnáfìkì kí iná lè rí oúnjẹ. Àmì Adélóyún, mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan, kí ló dé tó fi jẹ́ pé tọmọ olówó bá kú, ayé á sọ pé ó fi ṣògùn owó ni, ṣùgbọ́n tọmọ tálíkà bá wá kú, ayé ò ní sọ pé ó fi ṣògùn òṣì o. Dáàdì mi Adélóyún, ẹ bá mi tàn mọ́lẹ̀ sí i. Ọlọ́run dé ewédú nítorí ẹnu, Nítorí ẹnu, ó dérúpẹ́ nítorí àtẹlẹsẹ̀, ó dá mùnáfìkì kí iná lè rí oúnjẹ. Ọ̀nà téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ o, iṣẹ́ tó bá ń ṣe lójoojúmọ́, àdúrà tó bá ń tẹra mọ́ gbogbo gbà o, lànàbí Muhammad bàbá Fatima o ló sọ wípé àfùjọ́lù dùwáì àdìwámù wa o, wà ń kọ́lá kò lè bá mi lójijì. Kamarudeen yé lóyún, arórin má jẹun, Kamaru mo tún ti dé, bàbá ìyàwó aláròjinlẹ̀ ọmọ jẹ́dá ni, orí Mistura ọ̀rọ̀ tó bí mi wípé olówó béèyàn bá kú fún ayé á máa sọ̀sọ́kúsọ, wọn ló lè fi ṣe nǹkan ni, ṣùgbọ́n tó bá jẹ́ tálíkà o wọn ò ní sọ nǹkan kan. Kamaru ayé lóyún, ohun tó máa ṣe wá táyé òfin ní rí tiwa sọ, kọ́lọ́hún má fi kàn wá láíláí, borí bá ṣe tọ́ ló ṣe ń fò lórí. ṣóńgbá Mistura ọmọ mi, àní borí bá ṣe tó ló ṣe ń fò lórí. ẹni tó bá mọ ìwúrà kò ní sọ sómi. Kamaru mo dé, àní mo dé ara tuntun. Ìláyìn Ọlọ́run ọba ló sọ fún ànábì Muhammadu ló ń sọ fáwa, ó ní fàyínà kúláàsì ní mati masudon. Gbogbo ẹni tọ́lọ́run bá ti ṣèdẹ̀ra fún, ayé àpẹ̀gbọ́n ẹ̀jẹ̀ dán ni, wọ́n á parọ́ mọ́, wọ́n á sọ ohun tí ó dá sí. Tábà olówó láwùjọ, gbogbo èèyàn ló máa dá mọ́, ó ti dàbí tán o, ìlú òdẹ̀ nìkún, gbogbo ìgbà tìlú bá ti wà ebi ò lè pakùtàn. Olówó torí yẹn bí àkìkì tán lórí, ọlọ́rọ̀ wọn wá bá
nínú àwọn lọ́rọ̀ tọ́jọ́ lówó amárẹ́nu tó ń bínú sí i nínú tálíkà àgàgà nínú ẹbí amárẹ́ni tó ń bínú sí i oríṣiríṣi ọ̀nà náà máa gbà kiri ọ̀rọ̀ ń bẹ ní kùn mi ṣùgbọ́n mi sì túra ọjọ́ ń bọ̀ lọ́lọ́run mi wà gbádùn mi dáadáa. Ọlọ́run dé ewédú nítorí ẹnu ó dẹ́rù bẹ́ nítorí nítorí ẹnu àtẹ́lẹsẹ̀ ó dámọ̀ náà fi kìkì kí náà lè rí oúnjẹ. gbogbo abanijẹ́ dúró gbọ́ mi náà gbogbo abanijẹ́ dúró wá gbọ́ mi kò sí ohun tó dá lójú ẹ̀ jù sí ẹnìkan lé lóyún aníṣẹ́rí lágbájá ó ti dálé mọ́ṣú ó máa ń hó mọ́lẹ̀ òun ní ṣìnà o a jẹ́ pé wọ́n ló mọ̀ ṣòtì káyé já ẹni ń wo ní gbèsè tó jẹ ẹ̀ lówó ara ẹni tí àìjẹ́ ẹ̀ lówó ń pẹ̀yìn oníbàjẹ́ àtìyẹ́ wà lára ẹ̀. Ọlọ́run dé ewédú nítorí ẹnu nítorí ẹnu ó dẹ́rù bẹ́ nítorí àtẹ́lẹsẹ̀ ó dámọ̀ náà fi kìkì náà lè rí jẹ. mo wọlé ayé títí mo wá ohun tí mo lè fi wé Kamaru mi ò rí mo wọlé ayé mo wáyé títí mo wo ohun tí mo lè fi wé wàláì mi ò rí èèyàn tó jowú títí wọ́n tún jowú wèrè wèrè tí ò ní nǹkan kan kò bá yín di post wọ́n tún jowú ẹ̀ wọ́n tún lè dànù wọn ni má ṣe jókòó síbi o láyé ìgbà kan náà sọ pé wèrè kò ní problem òun gangan ní ọlọ́run ní kókó ayọ̀ wèrè ìṣẹ́jú kan kọ́lọ́ má jẹ yàrá láéláé bí n lè pé táwa fi wà nítọ́mi ipò ti ya wèrè rí èyí tí mo ń sọ ọ́ tí mo ń bẹ lọ́wọ́n bá ọ nílé ayé kí n má ṣe wówó tì nígbà kan kí n má ṣe wálá ìpàtàn bá ń pòṣe tí ó máa fi sanra ní àdàbí tí ń bá robi sẹ́ni kankan Kamarudeen ni ṣùgbọ́n ẹni tó bá ń rìn tó ń taṣà ọ̀rá tiẹ̀ mọ́lẹ̀ kí wá ni ò lè ṣe sáṣọ aláṣọ ara mi ẹbí mi ọlọ́run déwédú nítorí ẹnu ni ó dẹ́rùpẹ́ ilẹ̀ nítorí ẹsẹ̀ ó dá mùnáfíkì iná lè rí oúnjẹ ni. Ọlọ́run dé ewédú nítorí ẹnu nítorí ẹnu ó dẹ́rù bẹ́ nítorí àtẹ́lẹsẹ̀ ó dámọ̀ náà fi kìkì náà lè rí jẹ. nítorí òṣónú la ṣe dápara o ṣebí nítorí ọ̀lẹ làfídé bú o ayé lóyún nítorí òṣónú la ṣe dápara o ṣebí nítorí ọ̀lẹ làfídé bú torí òkúrọ̀ ẹ̀dá àní tìjú ṣe wà òdodo ló lè pé ìbẹ̀dí àjọsọ irọ́ ò máa pọ́n nílé ètèrè ìtàgbà o torí bí rọ́bà sáré ìbójókun ọdún ọjọ́ kan ṣolo títọ́ lè bà lọ́nà lànà tún láyé alálẹ́ka sì bí iná kùránì ló sọ pé ẹ ò jìyà kùránì ló sọ pé ẹ ò jìyà o bójú ọ̀tá pọ́n jùnà bójú ọ̀tá pọ́n jùnà bójú ọ̀tá pọ́n jùnà èmi aṣojodo. Ọlọ́run dé ewédú nítorí ẹnu nítorí ẹnu ó dẹ́rù bẹ́ nítorí àtẹ́lẹsẹ̀ nítorí àtẹ́lẹsẹ̀ ó dámọ̀ náà fi kìkì náà lè rí jẹ. owó kété wọn kó gún ọjà tó ń bá mi sí tura ọmọ mi dáadáa o owó kété wọn kó gún ọjà ẹnu ọ̀nà títí ẹ̀ ṣóun ní ògbódó ohun wọn ò kàn ṣe bá ti ṣe ń ṣe ṣùgbọ́n lọ́hùn ọba tó ń pín ń kọ́ náà akáṣọ ló sọ fún mi mo ti rù ọmọdé yan fi ń tọrọ ọmọ ó ní ta bá dà sílẹ̀ pé kí kálukú sáré ká sáré tó bá ṣe pé ká sáré la máa fi bẹ̀rẹ̀ mélòó mo lè sá Kọ̀mọ́rúyé lóyún mi sì túrọ̀ o wọ́n bá dà sílẹ̀ tán ní pé ká sáré àìmọye ẹni tó lè sáré jù ẹ lọ tó máa fi mú sáà yẹn ṣùgbọ́n lọ́hùn owó bẹ́ẹ̀ o ẹni tó bá kàn lọ́lọ́hun máa gbé fún adé yìí tó ń bẹ lórí mi adé yìí yẹ̀yẹ́ tó ń bẹ lórí ẹ̀ kọ́lọ́hun wọn bá jọ̀wọ́ kó má ṣe jẹ́ òṣì kó wọlá ọjọ́ tán bí mi kó wọlá ẹni tó gbé mi nínú ẹ̀jẹ̀ lọ́jọ́ tí wọ́n bí mi kó wọlá ẹni tó kàkéwù sí mi létí kó wọlá àfà tó gbórúkọ mi jáde kó wọlé ẹni tó kọ́kọ́ gbá mi nídìí kó wọlá omi ayé tó kọ́kọ́ mi lára torí ọlọ́run déwédú nítorí.
nítorí ẹnu ni ó dérúpẹ́ nítorí ẹsẹ̀ ó dààmú náfìkì kí náà lè rí oúnjẹ. Ọlọ́run dé ewédú nítorí ẹnu. nítorí ẹnu. Ó dérúpẹ́ nítorí àtẹ́lẹsẹ̀. Ó dá Ó àtẹ́lẹsẹ̀ dá ní. mùnáfíkì kí náà lè rí oúnjẹ. torí wípé ó dààmú náà fìkì kí náà lè rí oúnjẹ. Ó dá mùnáfíkì kí náà lè rí oúnjẹ. ó dààmú náfìkì kí náà lè rí oúnjẹ ni. Ó dá mùnáfíkì kí náà lè rí oúnjẹ. gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. òkun kì í gbẹ ọ̀sà kì í gbẹ kọ́lá yín má ṣe tán. Gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. Òkú kì í gbẹ, ọ̀sà kì í gbẹ, kọ́lá yín má ṣe tán. gbogbo náwó náwó gbogbo náwó náwó gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. òkun kì í gbẹ ọ̀sà kì í gbẹ kọ́lá yín má ṣe tán láéláé. Gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. Òkú kì í gbẹ, ọ̀sà kì í gbẹ, kọ́lá yín má ṣe tán. gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. òkun kì í gbẹ ọ̀sà kì í gbẹ kọ́lá yín má ṣe tán. Gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. Òkú kì í gbẹ, ọ̀sà kì í gbẹ, kọ́lá yín má ṣe tán. gbogbo náwó náwó gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. òkun kì í gbẹ o ọ̀sà kì í gbẹ kọ́lá yín má ṣe tán. Gbogbo náwó náwó iná ò ní tánwó yín o. Òkú kì í gbẹ, ọ̀sà kì í gbẹ, kọ́lá yín má ṣe tán. ẹni tó bá pọ̀ tó ń náwó ojú náà rọ̀. ẹni tó wá bá pọ̀ tó ń náwó ojú náà rọ̀. owó tẹ̀rí ẹ̀yìn jù ní kò ṣe fàtú. gbogbo ẹ̀yin tẹ́dó tiwa o à ń dúpẹ́ fún yín. ìlàyé ọlọ́run ọba o a máa ṣàlékún lọ́ọ̀lá mú ọmọ bàbá Fatima. ẹni tó náwó ọwọ́ ẹ̀ ló máa gbàlékún. náwó náwó tẹ̀rí ẹ̀ kì máa ń ṣàpá o. ọlá náà ń wá àlékún náà ń wá o. lákọlábo tẹ́dó tọ́lọ́run ọba o pẹ̀lú owó yín ọlọ́run ọba mi a máa ṣàlékún. ṣọ́ngbọ́n Kásímù mo máa sọ̀tàn kékeré kan lọ́jọ́ tó ti pẹ́. Mistura o ọmọ mi ṣùgbọ́n orí lówó Babátúndé aláṣẹ Primavera o mo dúpẹ́ dúpẹ́. Alhaji Suleimana o Suleimana sẹ́lúlà o Haji Suleiman Adéfúlù o níjẹ̀bú èèyàn Tájì Kọ́dìrì ìmáàmù ọba. màá sọ̀tàn kékeré kan o Kamarudeen bàbá ìyàwó lọ́jọ́ tó ti pẹ́ gidigidi ọkọ àtìyàwó tí wọ́n jọ ń gbé. wọn ò lówó lọ́wọ́ wọ́n bímọ bíi mẹ́rin wọn ò rówó fi tọ́ wọn. ọkọ kò ríṣẹ́ ṣe èyí ìyàwó kò rí bí kan gbà lọ. àbádáṣe ò Yésù kò ṣó ń gbọ́. ó di lọ́jọ́ kan o Ànábì Musa ló bá ń kọjá lọ lọkùnrin yẹn bá rí Wàsíù Waftab gbogbo mo ṣe ń kọ́ bá mi kí wọn ẹ̀dẹ̀kù àdúró tì mí. Ànábì Musa o bó ṣe ń kọjá lọ lọkùnrin ẹ̀ ló bá dáná bìyẹn dúró. ó níwọ̀ Musa èmi torí tálákùtà ni mí tálálẹ̀lẹ̀ ni mí tálíkà tún dá ṣàánú mi bá ń sọ fọ́lọ́hun wípé mo fẹ́ lówó. Lànàbí Musa ó débi tó ti ń ṣàdúrà ló bá ń sọ fọ́lọ́hun ó níwà aláwù ọkùnrin kan bẹ̀ kò lówó lọ́wọ́ ó ní kí n sọ fún wọn lọ́hùn kò sí ju àánú òun lọ́lọ́hun wá ń sọ ó ń sọ fún Musa pé ó lákùnrin torí yẹn níbi tí mo kọ̀wé yẹn sí orúkọ àwọn olóríire kò sórúkọ ẹ̀ níbẹ̀ lọ́ọ́ bá ń sọ fún wípé mi ò kọ orúkọ ẹ̀ sí. ìláyé ọlọ́run ibi tó kọrúkọ mi sí inú olóríire ni kò jẹ́ kò sì má ṣe yọ mí wò níbẹ̀ láéláé. Lànàbí Musa ló tún wá ń sọ fọ́lọ́hun ó ní tó bá forúkọ ẹ̀ sí ta ló máa bí yẹ ò bá wọlá mi kò bá ń ṣàánú ẹ̀ kọrúkọ ẹ̀ sí lọ́lọ́run bá ní Musa
lọ sọ fọkùnrin yẹn pé láàrin ọdún mẹ́ta máa forúkọ ẹ̀ sáàrin olówó lẹ́yìn ọdún mẹ́ta máa yọ ọ́ kúrò. Ànábì Musa ní ṣó lè ṣe jù bẹ́ẹ̀ lọ ni Ọlọ́run dá lóhùn ó ní mo lè ṣe ṣùgbọ́n mi ò ní ṣe jù bẹ́ẹ̀ lọ. Ló bá lọlé ló bá sọ fọkùnrin yẹn ó ní wọ Mr. Man ẹ̀hún báyìí lọ́lọ́run ní kí n wí fún ẹ. Ọkùnrin yẹn sọ ó sọ pé ó dà bẹ́ẹ̀ ó ní tí mo rò ní pọ́lọ́hún àfọwọ́ oúnjẹ mi àfihàn ẹ sí mi ṣùgbọ́n lọ́hún ó lóhun wá ṣe tèmi gangan máa tọwọ́ bá kó máa fúnyàn lówó fọ́dún mẹ́ta ìyẹn gangan tó mi. Gbogbo náwó iná onítọ́wọ́ yóò òkú kì í gbẹ ọ̀sà kì í gbẹ ọ̀la yìí má ṣe tán. Lànàbì Musa ó jíṣẹ́ fún pé báyìí lọ́lọ́hun ọba ní ń wí fún ẹ ojújọ́ méjì lọ lówó bá ń dé sọ́wọ́ ọkùnrin yẹn ló bá dẹni tó náwó ó dẹni tó ń lọ́lá ó dọdún pààbọ̀ tó ti ń lówó bọ̀ ló bá pe ìyàwó ẹ̀ ó láti dolówó mi ò mọ̀ kó má dùn tó yìí mi ò fẹ́ kówó yẹn tán mọ́. Ìyàwó bá sọ fún ó ní ìwọ ọkọ mi èyí tí mo rò wípé a lè ṣe ni pé ká máa ṣàánú owó tá a ní ká máa fún tálíkà jẹ ọlá tí a ní ká máa fún aláìní jẹ iná bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́ ló rẹpẹtẹ fọ́ọ̀mù aláìní o gbogbo ẹni tí ò ní wọ́n ń fún wọn lówó. Ìgbà tó kọ̀la tó máa pọ́dún mẹ́ta o àtọkọ àtìyàwó wọ́n bẹ nínú ilé wọn wọ́n ń retí bóyá màláíkà kan ló máa wá kówó lọ wọ́n ti jókòó kalẹ̀ tí wọ́n ń retí ẹ̀ ọjọ́ kan gùn ọ̀sẹ̀ kan gùn oṣù kan gùn ọdún gorí ọdún owó wọn ò tán o níṣe ló ń pọ̀ sí i gbogbo náwó kò ní tán. Lọkùnrin ẹ̀ ó ń gbé tìfura o lódì lájà kan ló bá pàdé Musa ó ní wọn Ànábì Musa owó tí mo ní ó ti ń lọ bí ọdún mẹ́fà ọkàn mi ò balẹ̀ àyà mi ń já. L'Ànábì Musa bá lọ bọ́ lọ́hún ó ní wọ Allahu ọkùnrin ọjọ́ sí tí mo ṣàdúrà fún ọdún mẹ́ta lẹ́sọ pé ó máa fi lówó owó tó nìyẹn ó ti ń wọ ọdún mẹ́fà ṣonírọ́kọ́ ni mí aya ẹ̀ ń já kò mọ ohun tó lè ṣe lọ́lọ́run wá ń sọ fún ó ní ìwọ Musa lọ sọ fọkùnrin ẹ̀ wípé lọ́jọ́ tó ti pinnu póun wá máa ṣàánú gbogbo aláìní lèmi pẹ̀lú ẹ̀ láti wà ní competition tó bá ti ń ṣoore oore á máa lékún sí gbogbo náwó kò ní tán o. Jamiu ọmọ Balógun ọkọ Alhaja Táyé bàbá Sísìmí Chairman Fọlá Ventures bàbá Mọ́ríyá òyìnbó onírin tó ń bẹ lógìjò iwájú lọ́pàá ibi tí ń ré sí iwájú lọ́la yín ó máa lọ kọ́lá yín má ṣe tán. Gbogbo náwó iná onítọ́wó yóò òkú kì í gbẹ ọ̀sà kì í gbẹ ọ̀la yìí má ṣe tán. Ìyálájé Ṣùkúrà ẹ ṣé àdúpẹ́ wà lè jí fàtàyè àrórà Zakimi Ismail Tijani bàbá ló ṣọkọ ìyá o Ismail Tijani bàbá ló ṣọkọ ìyá pẹ̀lú Túndé Alẹ́ṣì ẹ ṣé àdúpẹ́ òkọlá yín má ṣe tán. Gbogbo náwó iná onítọ́wó yóò òkú kì í gbẹ ọ̀sà kì í gbẹ ọ̀la yìí má ṣe tán. Alhaji Sulaimona Azeez Ọlárẹ̀wájú o Haji Sulaimona Azeez Ọlárẹ̀wájú aláṣẹ G3 Entertainment sí èèyàn Kazeem producer tó lórí pípé Kazeem producer tó lórí pípé o èèyàn Ibrahim gbẹ́bẹ̀ ní iwájú o làwa máa lọ o kọ́lá wa má ṣe tán. Gbogbo náwó iná onítọ́wó yóò òkú kì í gbẹ ọ̀sà kì í gbẹ ọ̀la yìí má
mo kí yín àbádàṣe wátàbù láti Mushin gbogbo Mushin ń kọ́ ọmọ ẹjọ́ yín Mutiu akáṣọ lọ́tà Lúpọ̀nà akáṣọ Abduljelil Jeff Shukura Adéọlá Bílíkì Àríyọ̀ Túndé Ayélóyún Kọ́lá wa má ṣe tán. Náwó iná onítọ́wọ́ yóò kú kì í fẹ́ ọ̀sà kì í fẹ́ Bọ́lá yìí má ṣe tán. Yàtì yá rìsíkù àrọ́gàdá mi kò lè máa ká ní. Ọlọ́run tó ní jẹ́mọ̀ kó wá ṣínà kó ṣínà fún kálukú wa lọ́lá Muhammad o. Àṣẹ rẹ̀ o màláíkà tó ń pàṣẹ fowó pàṣẹ fún kó má bọ̀ lọ́dọ̀ mi rẹpẹtẹ kí ni ẹ nílé kí ni ẹ lápò àkáǹtì mi tí ń bá dé bọ́ǹkì.